káàbọ̀ sórí ètò ní dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wà jákèjádò àgbáyé èmi wọ́n mọ̀ wípé aláṣeyọrí lèmi ẹ̀yin ń kọ́ aláṣeyọrí nìyẹn aláṣeyọrí ni gbogbo wa mo wà pẹ̀lú Prophet Fẹ́mi Wahab lójú òpó wa ń bí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ní dédé àsìkò yìí. mo kí yín olóòtú ẹ ṣeun ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ tèmi ẹ ṣeun mo kí gbogbo ẹni tó ń gbọ́ káàkiri àgbáńlá ayé níbikíbi tí ẹ ti ń gbọ́ tí ẹ ti ń wò wá ọlọ́run á máa wà pẹ̀lú yín ojú yín ò ní fọ́ etí yín ò ní di àmín wọn ò ní fẹ́ lómi ṣe yín ọwọ́ ara yín ò ní bà wá ní orúkọ Jésù àmín mo gbàdúrà fún iléeṣẹ́ aláṣeyọrí Bẹ́mbẹ́yẹ́kẹ́ orúkọ yín ẹ máa ṣàṣeyọrí ẹ ò ní ṣàṣerẹ̀yìn ní orúkọ Jésù àmín. àmín tó ibi tí ọ̀rọ̀ dé báyìí láìpẹ́ yìí ni ìròyìn kan jáde nílùú Ìbàdàn wípé ilé ìjọsìn aláṣọ funfun kan wọ́n ṣe ètò ìpèsè nínú ìjọ nígbà tí wọ́n sì ṣe ìpèsè yẹn àwọn bíi mélòó kan jáde láyé tí wọ́n sì kó àwọn tó lé níbi 50 lọ sílé ìwòsàn fún ìtọ́jú ṣùgbọ́n wọn ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ bóyá ìpèsè tán jẹ bóyá ò ní ó ṣokùnfà ẹ̀ ṣùgbọ́n àwọn àjọlájọ ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe ìwádìí lórí ẹ̀ ìgbà tí ìròyìn jáde ọ̀pọ̀ àwọn èèyàn kan ní kò lè jẹ́ pèsè láéláé ṣáwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ pèsè ní nínú ìjọ ìlànà ẹ̀sìn tí wọ́n dẹ̀ nìyẹn èèyàn lè jẹ́ pèsè àwọn kan ní ẹ má sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó dàbí ìlú gángan ni bó bá kọ wájú sẹ́nìkan yìí ní ó kọ́ sọmọ ẹlòmíì ìránṣẹ́ Ọlọ́run nìyẹn ọ̀rọ̀ rèé o. ẹ ṣe olóòtú èmi ò tiẹ̀ rí gbọ́ rárá àfi máa parọ́ fún yín lókè mi kì í parọ́ fún yàn ṣùgbọ́n wọn kàn fẹ́ wò pé kí ni wọ́n ń pè ní ìpèsè ṣé wọ́n ń ṣe sàárà ní àbọ̀fìyẹn wò yàn sàn àbọ̀ jẹun get together dó èmi ò kì í ṣe ìjọ yẹn ṣùgbọ́n mi ò bá ti ìjọ kankan jẹ́ ṣe rí kìrìsìtẹ́nì mo sọ̀rọ̀ kan fi ń jọ kan pé gómìnà tó dá sọ̀rọ̀ church ṣe ti rí pé à ń bá bọ̀ ẹnìkan máa ń pa òwe kan fún mi nígbà kan á ní ó ń bọ̀ wá bí ọgọ́ kò tí ì dé bí ọgọ́ ó ti fẹ́ dé bí ọgọ́ díẹ̀díẹ̀ ẹ máa débi tá à ń lọ. ṣe rí kìrìsìtẹ́nì ó máa ń yà mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ wà well educated wọ́n dẹ̀ tún wà illiterate. a nílò wàdápátá wà nínú bíbélì. tẹ bá wo dáadáa bí tí wàhálà ti ṣẹlẹ̀ sí christianity ni pé àwọn kan máa sọ pé old testament christian làwọn àwọn kan sọ pé new testament christian làwọn tẹ bá dẹ̀ béèrè lọ́wọ́ wọn sì wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ kan pé jésù sọ pé wọn ò wá sí ilé ayé láti wá condemn àwọn old prophets lóòótọ́ ṣùgbọ́n àgbọ́yé ni kò yé kálukú kí ni sọ pé àwọn èèyàn mi ṣègbé torí pé wọn kò ní ìmọ̀. mo sọ̀rọ̀ kan fún yín lọ́jọ́ kan tí ẹ bá wo báìbù dáadáa ẹni tí ọlọ́run ò bá fi yé kò lè yé. ẹlòmíràn sọ wípé Solomon èmi kan inú náà fẹ́ wọ̀ ní àbọ̀ níwọ̀jọba ọ̀run má kàn rẹ̀ àìnímọ̀ ni. ẹni bá ń tẹ̀lé májẹ̀mú láéláé Judaism náà ń ṣe náà wọn kì í ṣe kìrìsìtẹ́nì ní ọmọlẹ́yìn Jésù ìdáyé ń gbà yẹn náà àìsàn ní àgbọ̀ yẹn ṣùgbọ́n tó bá ń sọ fún àwọn èèyàn sí pé èèyàn bá tẹ̀lé kan jẹ́ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ àwọn máa sọ lẹ́nu ṣé ìsìn níbi pé nígbà táwa ní kékeré wọn ní kò síjà ní church ṣàdúrà kì í ṣàmì kí n gbọ́ tó máa ń sọ nípa church nìyẹn o bẹ́ẹ̀ tí ibi táwọn èèyàn wá ń bá lọ́sìn kò tiẹ̀ wáyé mi mọ́ ọkàn má kàn máa wò ó báyìí pé ṣé ìgbọ́ tó ń wẹ̀ náà sórí ẹnu bíbélì ní oní Jésù ti ṣe yẹ má kàn máa wẹ̀ lómi ṣe rí orí tó pamọ́ ṣùgbọ́n kinní kan ni pé téèyàn bá rìnrìn kinní kan wọ́n ní wọ́n ní fi kinní kan lọ ṣé wọn pé tọ́wọ́n bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ní church wọ́n tẹ́ pé wọ́n lọ ṣẹlẹ̀ sọmọ olówó kan bẹ́ẹ̀ pásọ̀ yẹn lè lo ẹ̀wọ̀n wọ́n lè ti church nípa for life ẹni tó bá rí jáde ẹ̀ because nítorí gbẹ̀yìn òun náà máa test kódà bó ti ń kórìtò òun tó máa fara gbà irú nǹkan báyìí kò dáa ká máa gbọ́ nínú ìjọ Ọlọ́run rárá tán torí ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn kan tó ti ṣe aláyé àtijọ́
láyé ní Old Testament kò yẹ kó tún máa ṣe láàrin Kristẹni mọ́ because ọ̀pọ̀lọpọ̀ àkóbá ló máa ń mú wa torí pé kí ni láàrin àwọn Kristẹni náà tá wà láàrin wa ó lè má jẹ́ ìránṣẹ́ Ọlọ́run yẹn gan ló ṣe nǹkan tá a sọ yìí nípa tó kórìíra ẹ̀ tí wọ́n fẹ́ wà nípò ẹ̀ lọ́jà wọn ló máa ṣe nǹkan yẹn fún láti lè bá orúkọ ẹ̀ jẹ́ òun ò lè nímọ̀ ṣètìlí bẹ́ẹ̀ torí báàbù sọ pé nínú àwọn èèyàn mi ni àwọn èèyàn ìkà wà ṣètìlí bẹ́ẹ̀ yẹn sì ó lè jẹ́ pé àwọn ọ̀jọ́ náà tó kórìíra máa yín pé ó sòótọ́ fún wọn ni o tàbí kọ́ yẹ pé ó ti wọ́n pé àwọn náà máa ń dupò pé ẹ̀mẹ́lẹ́ kí n jẹ olórí ẹ̀mí kíní kan kò sí tí ò lè ṣẹlẹ̀ because èèyàn burúkú pọ̀ ní chọ́ọ̀chì kan jẹ èèyàn yìí lọ lọ́sìn mi ní parọ́ fún yín. ó dà ṣé a fẹ́ sọ wípé jíjẹ ìpèsè ìlànà tí wọ́n gbé kalẹ̀ yẹn kò sí nínú Bíbélì ni. mo máa ń sọ fún yín èmi kì í dá ẹnikẹ́ni lẹ́bi o ṣùgbọ́n máa ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí bẹ́ẹ̀ ṣe rí ni pé ṣe ń gbọ́ àgbọ́yé kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí Ọlọ́run dá òfin kalẹ̀ fọ́dà nígbà tó dá if òfin yẹn change nígbà wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ dàbí wọ́n sọ̀rọ̀ yẹn fún yín jọ̀kan tẹ́ ẹ bá wà ní bachelor tẹ́ bá ń gbé yàrá kan tàbí tẹ́ bá lọ ọgbà self contained ẹ rí i pé ẹ lè fagbọ́ jẹun kẹ́ ẹ fílẹ̀ ìjọ kejì kò sẹ́ni tẹ́ fẹ́ mú yín sí tẹ́ bá ti níyàwó ẹ lè try ẹ bí báìbù ṣe rí nìyẹn bá a ṣe ń pọ̀ sí wọ́n á rí pé ìjọba ẹ̀ sí ní bímọ bẹ́ẹ̀ ṣe ń rí ìwé wà tọkọ àtìyàwó nílé ẹ̀ lè ṣe mọ́ bá a ṣe bẹ̀rẹ̀ sí ní ìgbà nílé ayé Ọlọ́run ṣe ló ń pààrọ̀ àwọn oríṣiríṣi nǹkan olóṣèlú máa ń rán prọfẹ̀tì wá gbogbo gbà prọfẹ̀tì eléyà gbọ́rọ̀ tiẹ̀ wá a ṣe ń dàgbà tá oríṣiríṣi nǹkan náà tún ń padà rí ìpèsè tẹ́ ń sọ yìí mi ní parọ́ fún yìí ti fún kan Bíbélì bí ìgbà ìlànà bẹ̀rẹ̀ torí Bíbélì tèmi mọ̀ Jésù sọ pé òun ti fi ẹ̀jẹ̀ òun rà wá padà tó yẹ yín sì tèmi ń tẹ̀lé tèmi nìyẹn ṣùgbọ́n pé pèsè kan ìpọ́rí the first time bẹ́ẹ̀ ṣe sọ mo kàn wò pé ṣé wọ́n ń ṣe birthday ni mo tẹ̀ fọ́dọ̀ bóyá náà tí wọ́n lẹ́ ń sọ ni tàbí pé nǹkan kan kò yé mi ẹ̀mí ṣe à ń sọ sí mo wò pé ìpèsè wẹ́ ayé àwọn méje mi tèmi lọ ṣùgbọ́n tèmi ni pé Bíbélì lèmi ń tẹ̀lé àti ìlànà tí ẹ̀mí mi bá fi sí mi lọ́kàn ní títí èmi o ṣùgbọ́n tó ní pèsè yẹn mi sọ pé kò sí nínú Bíbélì tí ọ̀dọ̀ tí wọ́n pé Bíbélì bó oríṣiríṣi ṣùgbọ́n ó lè kò fi ìlànà ọ̀tẹ̀ yẹn kọ́ èmi ṣe é pé Ọlọ́run pé kálukú ó máa gbéṣẹ́ fún ìgbésẹ̀ Ọlọ́run fún mi ní kú ó ti fẹ́ jẹ́ ara wa padà báyìí kì í ṣe gbà báyìí àná tí Ọlọ́run bá ṣe léèdì ní ṣùgbọ́n kí pé bí ìpèsè yẹn mi tiẹ̀ gbọ́ rí the first time tí máa gbọ́ rí. ó dáa mo fẹ́ béèrè ìbéèrè kan ṣé Ọlọ́run lè kọ sí yàn ṣé Ọlọ́run lè fi nǹkan kan hàn yàn wípé kéèyàn ó gbé ìgbésẹ̀ kan fún àpẹẹrẹ bóyá kí èèyàn ó dìde kó sì lọ pa ẹran bóyá kán sè é kán dẹ̀ jẹ bóyá láti fi mú kí nǹkan kan ká kúrò ńlẹ̀ ṣé irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ̀mí yàrá ìmọ̀ kéèyàn ò sínú Bíbélì ṣé ẹ̀mí kan tó jẹ́mi Ọlọ́run ó lè ṣiṣẹ́ lórí yẹn ó lè sọ̀rọ̀ yẹn fún yàn. ṣé gbogbo ohun tí Ọlọ́run bá máa ṣe pátápátá tó máa sọ fún yàn torí pé mo padà kí mo sọ fún yàn àbí mo ti ṣì níbì kan ṣé ń gbọ́. àgbọ́yé. ṣe rí nǹkan mẹ́rin ló máa ń báyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run nǹkan mẹ́rin ṣé ń gbọ́. àgbọ́yé. alákọ̀ọ́kọ́ Ọlọ́run ń báyàn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì èṣù ó ń báyàn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta surroundings ó ń báyàn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ọkàn èèyàn fúnra ẹ̀ ó ń báyàn sọ̀rọ̀ nítorí wá ṣẹlẹ̀ ní pé gbogbo ẹ̀ lè máa sọ̀rọ̀ nígbà kan náà báwo ni wọ́n fẹ́ mọ ètò jẹ́ òótọ́ ètò jẹ́ irọ́ ṣẹ́ni tọ́lọ̀ bá ti ń sọ fún èèyàn tí ò ti bá ìlànà Bíbélì mu ẹ̀ láti rò dáadáa ẹ̀ láti rò dáadáa o níbi ìṣúra gbé burú ni pé tí ẹ bá ṣe kẹ́yìn lákọ̀ọ́kọ́ á jẹ́ bí idán tí wọ́n ṣe lẹ́ẹ̀kejì á dẹ́ bí idán èṣù ló ń dẹ́ka gbọ́lẹ̀ nìyẹn o tí wọ́n máa dé lẹ́ẹ̀kẹ́ báyìí ó lè gbé against èèyàn ẹ̀rẹ̀ lè máa ṣe fún ọdún mẹ́ta kẹ́gbẹ́ máa dé báyìí wàhálà ló máa padà já sí tó lè jẹ́ pé níta bá fẹ́ ṣe tí wọ́n ti kó ńlànà torí Bíbélì ni ìwé òfin tó lọ́n gbélé wa lọ́wọ́ wọ́n ti di pé kíní yẹn ti ń láti wà very careful ní wọ́n tún wá ṣẹlẹ̀ ní pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀ṣì míì ìlànà doctrine tó bá òun náà ń tẹ̀lé
lórí ìtẹ́sọ yìí sì ẹ rí pé ìránṣẹ́ Ọlọ́run yẹn náà máa bèèrè lọ́wọ́ ẹ̀sìn bó náà ṣe bá nìyẹn kò dẹ̀ sí ètò kan bóyá kò tiẹ̀ torí kò lè yí padà àtàwọn àlọ́dájọ́ jọ ti tiẹ̀ sílẹ̀ lókù nígbà tó kẹ́bẹ̀ náà bí wọ́n sí wọ́n ṣe ń jẹ́ ni àwọn òkè láti fún mọ̀ bóyá dá bóyá kò dá so ohun tó kù dá kìrìsìtẹ́nì ló tó ju kí ni ẹ lọ sí níbi tí wọ́n bí mi sí rè mo máa ń sọ̀rọ̀ kan fún àwọn èèyàn mo sì tún máa tún sọ lẹ́nu tí n bá wà nínú prayer báyìí tí a bá jẹ́ 30% mùsùlùmí ló máa ń jẹ́ wà wà nínú prayer wa mùsùlùmí táìtì táwọn èèyàn ń pariwo fún táìtì ní mínísítì tèmi muslim ló ń sọ táìtì jù mínísítì tèmi o if I self yesterday mi ò tẹ̀ ní béèrè àwọn sọ táìtì torí mo ti máa ń wo ẹlòmíì ṣé wàá rí in tí mo kàn rí bẹ̀ ni pé mo máa ń sọ fáwọn èèyàn bí ẹ ṣe wà yìí bí mo ṣe wà tá a máa parọ́ fún wa lókun tí bàbá bá jẹ́ mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì bàbá tó bí wọn bí kọ́ máa bọ eégún bí kọ́ máa bọ dò bí kọ́ máa bọ gí nítorí máa jẹ́ nìyẹn bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. nígbà tí bàbá ti wá rí i pé ọ̀nà yẹn ò pété àwọn lọ́rùn wọ́n ṣe bọ́ sí kìrìsìtẹ́nì wọ́n ṣe bọ́ sí mùsùlùmí bí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí nìyẹn gbogbo pátápátá abọ́gibọ̀pẹ̀ ni wá ẹ̀já bá a sòótọ́. so tó bá wà níbì kan ṣọ́ọ̀ṣì bàbá mi ni bẹ́ẹ̀ náà bí mi sí bàbá tó bí ẹmọ náà bóun sí o níbi táwọn èèyàn ti ń ṣe mistake nìyẹn ayẹ kan lè máa ṣe nǹkan yọkan náà kẹ́ni kí nǹkan máa yàtọ̀ you can't continue do the same thing and expect different results kò lè possible èmi ò ní kò dákọ lọ́pọ̀ tó jẹ́ ní tó bá kìrìsìtẹ́nì jẹ́ ju doctrine ni bẹ́ẹ̀ náà ṣe ń ṣe àwọn ò ní cross check kan wò pé ṣé n tó ṣe yìí bójú mu àbí kò bójú mu bákan máa ṣe lọ ni o irú máa ń sin bá máa tẹ́bá sọ wọ́n arrest ẹ̀ sì wá di wàhálà sí báyìí kí ló dé àti báwọn ṣe ń ṣe nìyẹn ta ló gbélé àbá bẹ́ẹ̀ ni ṣẹ́rí bẹ́ẹ̀ ó ṣe máa ràn lónìí bẹ́ẹ̀ ṣe ń wò mí bàbá tèmi tó bàbá mi tó kú àmọ́ nǹkan tí mo change pẹ̀lú wọn wọ́n jẹ́ pé wọ́n ń lòótọ́ ni nígbà náà ṣe èmi ò lè tẹ̀lé irú ẹ̀ o fi èyí sì bó ṣe rí nìyẹn so mi sọ pé èyí tẹ́ sọ nípa pé èèyàn pa ẹran kìnnìkan tó àti sínú bíbélì torí Bible ti fi gbogbo ẹ̀yẹ wa manual of life ni ó dàbí kéèyàn jẹ́ sójà tàbí ọlọ́pàá ń sìn kọ́ wá rán ẹ lọ sí bí irú Abẹ́òkúta wá gba òṣèlú lọ pé kírímìnà wà ń bẹ̀ náà tí kò bá ṣẹlẹ̀ sí ẹ̀ ń bẹ̀ wá mú ẹ wọ́n tẹ̀lé fún query tí wọ́n rán ẹ lọ síbẹ̀ ni. ó ṣe rí nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kìíní yìí kò yé wọn èmi à ń lọ sí skul jọ yẹn skul yẹn ló máa lórí ẹ̀ òun fúnra òní jókòó ronú. wọ́n dẹ̀ máa ń sọ fún gbogbo èèyàn wisdom is a principal thing wọn kàn lè máa feed ẹ nítorí feed ẹ wọn náà ní Bible náà wọn náà ní Bible wàá ka Bible ọmọ tó lọ́run sọ kí lọ́run sọ pẹ̀lú kínní èèyàn kan pè mí jọ yẹn ó ní dádì nínú àwọn tẹ máa lórí láì náà ní dádì kí lè rò kí mo lè ṣe ìjọba yìí mo ń lọ mo dẹ̀ rí pé nǹkan tó ń ṣe ń bẹ̀ ò tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n mi lè kúrò ń bẹ̀ ó ní kí ló dé ó ní kí làwọn èèyàn máa sọ fún àwọn èèyàn máa sọ táwọn lọ́dà ẹni wàá kàn kú dànù ọ̀pọ̀lọpọ̀ àlàjẹ́ pé mo ti pásítọ̀ wọn ń ṣe ní tó ń ṣe nínú ìjọ ọ̀tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n wọn lè fi bẹ́lẹ̀ níbo ni káwọn ti bẹ̀rẹ̀ èmi odidi díkè èmi odidi kíní tọ́wọ̀n bá lè fún ẹ wá gbà lọ́wọ́ ẹ̀ church pọ̀ káàkiri Bible ní test all spirit mi ò sọ pé kan dá o ìkan ò dá o ṣùgbọ́n tèmi ni pé n tí o bá ti sínú bíbélì má bá wọn ṣe o because lọ́jọ́ ọ̀dájọ́ o ò ní rí kankan ní wọ́n bẹ̀. mo fẹ́ sọ̀tàn kékeré kan fún yín lẹ́nu èèyàn kan pè mí mi fẹ́ dárúkọ mi tó ń tọ̀ ti wá in fact wọ́n ń wo ìkànnì yìí gan ni o orí òkè ni ó ń tọ̀ ti wá wọ́n péjọ báyìí wọ́n ń wò wọ́n láwọn lọ bí 15 wọ́n á ń gbógun tá à ń sọ ìkan wá pè nínú wọn ṣe pè nígbà wájọ ń sọ̀rọ̀ ó lẹ́mí ọlọ́run ní kò ń pè mí ni mo ní kí ló dé ó lóun ọmọ wá ló wá pè mí mo máa ń sọ fáwọn èèyàn o lè wà hólì o lè tálíkà ayé lè ṣe ṣíkàṣíkà wọ́n lè bá tayé ọmọ ẹ jẹ́ wàá wọ̀jọba ọ̀run o ṣùgbọ́n ò ní jẹ́ kankan láyé yìí Bible ní holiness dá Bible ní follow peace with all men and holiness without this no man can see God. Ọlọ́run sọ pé kingdom of God is not about the world alone, it's about power. O gbọ́dọ̀ ní agbára torí àwọn agbára ìkùnkùn wọn ní jẹ́ kó débi tó lọ kíákíá. Ṣé mo pé àwọn tó mò ń sọ yìí ìjọ́ọ̀ṣì tó ń lọ wọn kì í lòògùn wọn àbílẹ̀ òkú ayé iṣẹ́ nìkan kọ́tà máa lè fún holy. Ọmọkùnrin ya wèrè ọmọ kejì ya wèrè ọmọ kẹta kú wọ́n sì ń dàgbà lọ́nbẹ̀ wọ́n dẹ̀ láwọn kìrìsìtẹ́nì wọ́n wá ń wò pé bára wọn ṣe ń ronú báyìí wọ́n bá ní doctrine wa ni
doctrine yẹn àti bible ìwòlò ṣé kò sínú bible tí mò ń sọ fún ọ yẹn ni bọ́ọ̀yẹ ló ṣòwò náà ó ló ṣòwò náà àwọn àgbàlagbà ní wọn 70 something years ṣé ká ní wọn ọgbọ́n and well educated in fact bàbá ẹ̀ PhD so ó ṣe jẹ́ nìyẹn. Ọ̀dà ṣé ní báyìí ṣé àwọn tó gbé ìlànà yẹn kalẹ̀ ní ká bú ni àbáwọn tó ń tẹ̀lé ìlànà yẹn. àwọn méjèèjì ni. ẹ ṣì káwò. àwọn tó gbé ìlànà yẹn kalẹ̀ àbá máa bú wọn a lè bú wọn díẹ̀. mo mọ̀ pé ẹ máa rántí tẹ́nì máa ń fẹ́yàwó méjì mẹ́ta nígbà táwa ń dàgbà tá a kéré torí gbígbà yẹn kìrìsìtẹ́nì ò tí ì rinlẹ̀ wọ́n ń bẹ àwọn èèyàn lọ sí chọ́ọ̀chì ni wọ́n wá ń fàyè gbà wọn kankan pé díẹ̀ tó ti yẹ yín sí. ní ìgbà yẹn tẹ bá rántí ṣé ń gbọ́ mi mo sọ̀rọ̀ kan fún yín bíbá yẹn rí ṣe rí Sunday tá a máa ń lọ sí chọ́ọ̀chì yẹn ẹni pé sọ́ọ̀nù òrùn náà ń pè dé ọjọ́ náà ń pè ọjọ́ tó ń bọ òun náà ń pè ní Sunday. ní Rome òrùn náà máa ń bọ wọ́n sì ti use mọ́ pátápátá gbogbo àwọn èèyàn wọ́n ti use mọ́ wọ́n wá wò wípé tẹ́ bá gba àkàrà lọ́wọ́ ọmọdé wọ́n máa ń fún ọmọ bíi bisikíìtì ni òun náà ṣe gbé sí bẹ́ẹ̀ wọ́n á fi kí Sunday ẹ̀ o ọjọ́ tó máa lọ church ni so ó ti mọ́ ọ lára tọ́wọ́n kó wá lọ fún ọdún ọmọ àgbàgbẹ́ lọ church tó ti yẹ yín sí ṣe pé wisdom nìyẹn ìgbà míì náà ẹ wo Christmas àwọn máa ń jiyàn sí àwọn ẹ̀sìn kan wà náà àwọn Kristẹni wọ́n ní kò sí táwọn ọjọ́ tó ń bí Jésù àmọ́ kan bí Jésù lóòótọ́ ṣùgbọ́n ọjọ́ tó ń fi sí yẹn ọjọ́ yẹn náà bá tún ń bọ òrìṣà kan ó ti mú àwọn èèyàn lára wọ́n á kúkú gbé sọ́jọ́ bí Jésù so ó gbó kílẹ̀ ní kò yí àwọn èèyàn ṣe rí àwọn tó gbé kíní yẹn kalẹ̀ ńgbà yẹn wọ́n rí i pé àwọn èèyàn láì kọ́ máa ṣe bọ̀ kọ́ máa jẹ gbá kọ́ máa jẹ àwo wọ́n wá fìyẹn dí wọ́n gbàdúrà sí wọ́n fìyẹn dí tó bó ṣe ṣe kíní yẹn àwọn ṣe wá ní ọ̀gbẹ́gbà yẹn yàtọ̀ sísìn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní like computer ó ti jẹ́ káwọn èèyàn mọ̀ many things education káwọn èèyàn nígbà yẹn ni education a lè ká yọ doctor bá Nàìjíríà gbà yẹn bẹ́ẹ̀ tí ń sìn wọ́n ti pọ̀ káàkiri so ìyẹn ló fà á tẹ́ pé ó yẹ kí wọ́n máa upgrade kí pé kí wọ́n máa cancel ọ̀rọ̀ Ọlọ́run ni ò ṣe é cancel ṣùgbọ́n àwọn kan tí wọ́n gbé wọ̀ bíi doctrine ẹ rántí pé church kan àgbà kan wọ́n náà gbọ́dọ̀ television wọn kì í wo church wọn ní church kan wọ́n gbé sí mo parọ́ àbí mi parọ́ so báyé bá ṣe ń yí ẹ àwọn ò fẹ́ change kò dẹ̀ make ẹ so àwọn tó wá ń tẹ̀lé wọn náà rèé ada mo fẹ́ sọ kàn fún yín Bíbélì sọ pé John 14:6 say I am the way Jésù ló sọ̀rọ̀ the truth and the life nobody go to Father except by me ọ̀sẹ̀ tí o mọ̀ kó wà ní Bible àwọn ọ̀dẹ̀ ń gbọ́dọ̀ ya Jésù lọ Mary lọ́sọ̀dọ̀ Ọlọ́run ẹ wá wò wípé ṣé ọ̀ kàwé ni àbí gílù. ṣé ẹ gbọ́ mi. àgbọ́yé ojú òpó yẹn lórí bákan. wọ́n ní ṣọ́ọ̀ṣì báyìí gan-an bá dọ̀dọ̀ ṣọ́ọ̀ṣì mi báyìí gan-an ẹ̀rí èrè káàkiri máa kúnlẹ̀ fún èrè ìyá Jésù mẹ́ ẹ̀ kọ́dà ní fọ́tò general fasia mi kan máa kúnlẹ̀ fún bàbá ẹ̀ wá wò pé ṣáwọn arábí yóò kàwé ni. That is the wind of doctrine. The Bible warn wa beware of wind of doctrine. Any doctrine tí o bá ti bá Bible lọ kò correct. Doctrine ó ń sọ òfin ìjọ. Bible ó ń sọ òfin Kìrìsìtẹ́nì. Láìsí Kìrìsìtẹ́nì kò lè síjọ. Láìsí Kìrìsìtẹ́nì kò lè sọ Kìrìsìtẹ́nì àkọ́kọ́ Kìrìsìtẹ́nì dẹ̀ ní Bíbélì. Bíbélì táwọn èèyàn kì í tẹ̀lé mọ́ yẹn òun ló doctrine ìtẹ́ ọ̀dọ̀ ẹ̀ṣá ẹ lè má yé yín ṣùgbọ́n ẹ kàn máa tẹ̀lé lọ bẹ́ẹ̀ ọjọ́ kan wọ́n ń takú ẹnìkan bàbá yẹn ti kú sí alájọ funfun yẹn ni ó ní ìtẹ́ àwọn ṣe ń wọ aṣọ funfun àwọn alájọ funfun alájọ funfun yẹn ni o òun ni pé kẹ́nìkan má ju ẹnìkan lọ́nu chọ́ọ̀chì tó yà pé ẹnìkan wọ́n fẹ́ lówó ńlá kìjà máa wò rẹ̀ pé ayé mi ló bàjẹ́ báyìí ẹ lọ pé láyé ìgbà ẹ̀dẹ̀ rèé tẹ́rù òun láì tẹ́lifọ̀dì mọ̀ kò sí ṣíṣe tó ń ṣe é sí yẹn ṣùgbọ́n ṣe é pé ọ̀làjú ti pé nǹkan mi wọ̀ aṣọ mi wà tẹ́lẹ̀ tí mo gbélé expense gbélé lọ bọ́ àlẹ́gbẹ́ ẹ̀gbọ́n gbé ọmọ àtiwọ́ náà pàṣẹ tí mo wọ̀ yóò wọ́ tiẹ̀ wá ti dẹ̀ lójó jẹ́ ṣùgbọ́n gbà yẹn
the same aṣọ ni wàá lè rán ní style mi tuntun àyàtọ̀ sí kálukú o so that anybody máa wúra ẹ̀ pín ní máa fojú wo rẹ̀ láyé gbogbo ìwọ lọ́wọ́ tèmi ṣe rí báyìí á lè fọkàn ṣàdúrà tọkàntọkàn òun náà ti náà gbé kalẹ̀ nígbà yẹn bàbá yẹn sọ̀rọ̀ yẹn yẹn lọ mo ti wo school yẹn lọ bí 15 years or 11 years ago mo wo story yẹn so gbogbo nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń tẹ̀lé kinní yẹn wọ́n mọ̀ tún wọn kàn rí pé àwọn wọ́n ń ṣe nǹkan ìbí náà bá wọn ṣe bó ṣe rí ẹ̀ sátidé nìyẹn. kí wàá ní ọ̀nà àbáyọ ṣé ẹ̀yin tẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ṣé ẹ máa ń ṣèpàdé lórí irú nǹkan báyìí lórí ìdánilẹ́kọ̀ọ́ báyìí abẹ́ kì í ṣe é ni. kí ẹ rí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yẹn mo ti sọ mo ti bá yín sọ orí àbí ibi tí mo ti sọ ó máa ṣòro díẹ̀ láti ṣe. kí nìdí. alákọ̀ọ́kọ́ ẹ bá wo kìrìsìtẹ́nì wọ́n gba àwọn kan orthodox àwọn kan orthodox yẹn sí o tẹ bá ní kí káfíọ̀ tó wà lábẹ́ ẹ̀ lóríṣiríṣi àáká 300 pieces 300 kind of church orthodox náà jẹ́ o àwọn kan pentecostal àwọn yóò tiẹ̀ níye wọ́n fẹ́ kà wọ́n àwọn kan deliverance church ẹ wo wọ́n ṣe pọ̀ tó ṣé ẹ mọ̀ wípé iṣẹ́ tá a ṣe iṣẹ́ mi ni Ọlọ́run sọ pé ló pọ̀ jù Ọlọ́run sọ pé ló pọ̀ jù Ọlọ́run sọ pé ṣé màá sọ pé Ọlọ́run ò sọ pé tí mo wà ń bẹ̀ Ọlọ́run fi sọ fún tí bá dẹ̀ ń àìgéèsì ń tọ̀hún ádàbẹ̀ kí bóyá mo ìgéèsì pé wọn tó máa rò ní ẹ̀ o it's against my calling. tàbí ọ̀tá wọn. bẹ́ẹ̀ ni èló jẹ́ kí mo sọ fún yín pé àsìkò sì máa tó tẹ́ pé ìjọba sì máa dá sí nǹkan yìí ẹ lọ kọ̀rọ̀ mílẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ní kìrìsìtẹ́nì ọjọ́ ní mùsùlùmí náà ṣé wọn fẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní kìrìsìtẹ́nì bó ṣe lọ́nu mùsùlùmí náà jẹ́ kó máa kiri fákọ̀ọ́ ní máa sọ̀rọ̀ ságbàlagbà. kí ló fà á ni pé àwọn spirituality pé ọmọ kékeré kan lè kéde dédé sí gbólóhùn lágbára èèyàn sí ń bẹ̀ because Jeremiah wọ́n dáhùn ògùn náà ti àná ìdí ẹ̀ Samuel at tender age Moses age of 18 years so wọ́n máa kóòtù Bible láti fi lè defend àwọn kan tó ń sọ yẹn so ó ṣòro láti correct ó tọ́ mo sọ fún yẹn ẹni bá fẹ́ correct yẹ á dá torí pé kí ni wọn ò ní wo ọ̀rọ̀ yẹn mọ́ wọ́n máa wò pé bóyá torí ẹni tí wọ́n máa jọ gà ń bẹ̀ yẹn sì ó ṣe kẹ́ pé Pentecostal ni ó lè gba Pentecostal they are against Orthodox they are against joseph tó bó ṣe máa jà àwọn ìròyìn nìyẹn èyí tí ọkàn lè ṣe ni pé tọ́rọ̀ bá rí báyìí ó máa ń sọ fáwọn èèyàn tí bá a ṣe ò bá ṣe kí ni bá a là fẹ́ la àwọn èèyàn tó ń tẹ̀lé wọn la máa dá lẹ́bi. pé àwọn tó ń tẹ̀lé wọn. ẹ bá gbọ́ ṣọ́ọ̀ṣì tó ń lọ orúkọ àdúrà náà fi dálẹ̀ ó ti wà lẹ́nu àdúrà náà bí 20-something years tí ẹ rí ẹ̀kọ́ náà tí mo bẹ̀rẹ̀ sí sọ̀tún ìgbésí ayé ẹ̀fọ́ báyìí ó ń sun ẹkún kò gbọ́ rí ó dẹ̀ ní ṣọ́ọ̀ṣì lójoojúmọ́ ó ti gbàgbé oníkẹ́ni ṣe nígbà tí mo gbàdúrà fún nígbà tí ẹ máa fi mọ́ báyìí ó mẹ́ni tó ń ṣe ó fojú ó wá sọ fún mi pé ó wá pè mí ní ìjẹta nígbà tí mo ṣe mo kúkú rí mi rí mi mọ̀ ẹ́ ó bẹ̀rẹ̀ kèmí lórí fídíò mo ní ẹ̀yin ò mọ̀ Ọlọ́run ò jìnnà ni mo ní tó ń dènà àdúrà ni pé òun parọ́ òun gbàdúrà òun gbìtẹ̀ òun gbàdúrà òun keep malice òun gbàdúrà olóòótọ́ gbogbo wà tó wù wà tó Ọlọ́run ò fẹ́ òun gbàdúrà Ọlọ́run ò lè gbàdúrà ẹ̀ ìránṣẹ́ Ọlọ́run tó ń lọ bá ó ti access bàtà tó wọ̀ bóyá wàrà mọ́tò fóun kò sàdúrà tó lè gbà fún ẹ kò ní kọjá tó wà ẹ̀ ó ní ọ̀hún mo ní kò lè yé yín in tó fà á nìyẹn o olótú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé àwọn èèyàn yìí lẹ́yìn àwọn ló ń fún wọn láyé jẹ ẹ̀dọ́ lọ́run mọ̀ láyé ara yín ìránṣẹ́ Ọlọ́run fẹ́ tẹ̀lé ẹ gbàdúrà sọ́lọ́run bá àjọ ọdún kan tó dá yín lóhùn ẹ tẹ̀lé ẹ má máa tẹ̀lé rọ́ àwọn bí mi síbẹ̀ ni ẹ mọ́ ṣe ń ṣe é nìyẹn tó wà nù Bíbélì. mi ní parọ́ fún yín tẹ́lẹ̀ mi ò mọ̀ ni pé ó lè kọjọ́ kan tó náà ṣọlọ́ mi máa kú báyìí á dẹ̀ ronú pé àwọn ìjọba ọ̀run kan tó ń tẹ̀lé wọn lẹ́yìn wá wọnú lọ́la àwọn dẹ̀ lídẹ̀ débẹ̀. mo fọlọ́run pé kìrìsìtẹ́nì ní kíbi tẹ́ bá ti wà lágbàáyé ẹ yé máa ṣe fọlọ́fọlọ́ kò ṣe nǹkan tó dáa. ẹ dọ́lọ́run mọ̀ wọ́n kàn ń lo ẹlòmíì mi wá bá wọn sùn mi wá fún wọn lóyún mi wá lù wọ́n lùkulù wọ́n máa fẹ́ máa kàn wọ́n kó lórí kí ló lè tó bẹ́ẹ̀. we are shepherd ní pé ká ṣẹ́ ìjìbò àwọn ọmọlẹ́yìn wa ká bá wọn lọ dẹ́nu ká bá wọn já ogun ẹ̀mí ẹ tọ́lá máa ní kó fún ẹ lówó kó máa lọ́lọ́ ẹ̀ kí ni ní Sunday tó kọjá èlò ní ọ̀fìn ìtàn ẹni gbogbo ọ̀fìn tí mo gbà bá ní ẹ pọ̀ gbà níjọ́ yẹn 1 million 2 ni mo ná níjọ́ yẹn lásán tó yẹ wọn tẹ tó ń sọ̀rọ̀ tight mo kàn máa ń rẹ́rìn-ín ni kí ló fà ẹ lè sọ bẹ́ẹ̀ fún ẹ lè sọ yẹn fún pásítọ̀
ṣùgbọ́n prophet tọ́lọ́run bá pè ẹni tá a bá gbàdúrà bá ti rí ìyanu fẹ́ ló máa sẹ́ǹdì owó sí ìyàn fúnra ẹni kò ní sọ fún ṣé tí mo gbàdúrà fún sílọ́ọ̀ tó gba contract millions or billions mi ní sọ fún kó tó ṣe àbẹ́ tí mo gbàdúrà fún mi lọ fún ìjọ kìíní àná tẹ́ pé nǹkan ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tó fún mi pé how many thousands of dollars ló ń fẹ́ jọ́fìn náà ní abidite no so ṣe rí àwọn ọ̀bẹ tó ń tẹ̀lé àwọn èèyàn lẹ́yìn àwọn ẹ̀jẹ̀ máa bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àfa àwọn olórí ilẹ̀ irú èmi náà ẹ̀jẹ̀ àfi wálẹ̀ àwọn èèyàn ní kájákájé kójú wọn ó là ẹ kójú wọn ó là ẹ̀mí ṣọ́ọ̀ṣì bàbá mi ní bí tán bí mi sí nìyẹn kò ní í ṣe pẹ̀lú Ọlọ́run ìtòṣẹlẹ̀ ayé ìgbà yẹn náà fi ń lùlù ńgbà yẹn ìtòṣe ńgbà yẹn nìyẹn kò wọ́n ṣe yẹn mọ́ sí wọ́n fi yẹn jọ àyàn lójú wọ́n fi mú ọmọ ra ní kọ́ máa lọ síbòmíì kọ́ lè dọ́dọ́ Ọlọ́run mọ́. ó dà. kódà wọ́n mú sínú church. àwọn kan sọ wípé ọkàn gangan lọ́lọ́run máa ń wò pé kì í ṣe ojú kì í dẹ̀ ṣe ń ta kàn ń ṣe lójú ayé pé inú lọ́hùn ni pé tínú èèyàn bá ti mọ́ bó bá tiẹ̀ ń ṣe gbogbo àwọn nǹkan yòókù tí ẹ ti ń kà sílẹ̀ pé àwọn ìjọ kan máa ń ṣe pé kò sínú bíbélì ó ní kò sí nǹkan kan pé èèyàn ní kéèyàn máa wọ ìjọba ọ̀run torí babaláwo gan lè wọ ìjọba ọ̀run anybody ló lè wọ ìjọba ọ̀run kí lẹ rí sí yẹn. kò sí yẹn ló báìbù òun tó ń kàn sọ títí ẹ human philosophy ló ń pè tí báìbù pè ní ẹ human philosophy. ṣe rí ẹni tí ò bá gbọ́n ṣe rí ọ̀dà bó ṣe ẹjẹ́ ìṣàlàyé kan fún yín ọ̀dà kẹ́ẹ̀kan lóun bílíọ̀nìà Nàìjíríà òun bílíọ̀nìà kò wá ní international passport lóun fẹ́ travel bá ló ṣe possible ó ṣe rí exactly ni ṣe rí ẹni tí ò bá gbọ́n nègé kò lè wọ ìjọba ọ̀run o kò lè wọ ìjọba ọ̀run torí Jésù ló máa lé ní bẹ́ẹ̀ mo sọ fún yín self righteousness náà ń perú nǹkan tó wọ́n ń sọ yẹn nítorí ẹ̀fà ni pé ṣe rí nǹkan téèyàn bá ń ṣe tí ò sí pé ìlànà Ọlọ́run yẹn fi ń ṣe kinní yẹn èèyàn máa ní ulterior motive bẹ́ẹ̀ ò fẹ́ ní Sàtánì àfisíyàn lọ́kàn ṣùgbọ́n tá pé ọkàn Ọlọ́run ló fi ṣe wàá wò pé Jésù ló ní kí n máa ṣe ṣùgbọ́n èyí tó kù ìṣẹ́dá pé èèyàn dúró de orí yẹ èèyàn ní sọ́jáde ṣùgbọ́n Ọlọ́run rí ọkàn èèyàn tí wọ́n sọ pé ọkàn èèyàn Ọlọ́run wò ọkàn èèyàn Ọlọ́run wò tẹ́ ń gbọ́ mi ẹnìkan máa ń pa òwe kan lẹ̀ Yorùbá pé máa ń kọ ọmọ Ọ̀yọ́ lèmi a máa ń kọ̀wé gan wọ́n ní tí Ọlọ́run bá rí ẹ jẹ́ kí èèyàn orí ẹ tó bá bá ìyàwó rẹ̀ ọdún tó bá kílẹ̀ kò léwọ̀ ẹ ti gbọ́ Yorùbá yẹn rí. ẹ tún sọ. Ọlọ́run rí mi tọ́lọ́run bá rí ẹ jẹ́ kí ènìyàn rí ẹ tó bá bá ìyàwó ọ̀rẹ́ sọ̀rọ̀ nínú yàrá tó bá ṣílẹ̀kùnlẹ̀ kò léwọ̀. bẹ́ẹ̀ni. ṣé ẹ gbọ́ Yorùbá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. a lè máa sọ pé torí pé ọkàn Ọlọ́run wò ọkàn ṣé ẹ lè la ọkàn tèmi kẹrin sí. kò ṣeé ṣe. ṣùgbọ́n mo wá délé bá yín sí mo bèrè pé àtóbi báwo ló ṣùkọ́ àmọ́ yín mo dẹ̀ dé sọ. ìwádìí ọ̀dẹ̀ wà lọ́kàn mi láti ṣe kiri yẹn ṣọ́kàn yẹn ẹ̀ là á rí ni. Do the right thing ọkàn Ọlọ́run wò do the right thing do the right thing wo ni ọkàn Ọlọ́run wò gọ́fúnà president Louis òun fẹ́ ṣe gbà òun fẹ́ ṣe àwọn ẹ̀dá ló wọ́n rí báyìí náà ẹ tí ò tí jẹun látàárọ̀ àwọn fẹ́ dá iléeṣẹ́ kan lẹ̀ akọ̀mọ̀ àwọn kí ni máa yìí sọ tí màá dìgbà yẹn kọ́ n tó ṣẹlẹ̀ nìyẹn ẹ má sọ pé ọkàn Ọlọ́run wò yẹn àwọn ìka yẹn ló máa ń sọ bẹ́ẹ̀ báwo lè ṣe bọ́ ọkàn tó ń fúra ẹ̀ ọdún ọkàn Ọlọ́run wò táwọn sọ yẹn àwọn yí padà ní Ọlọ́run rí ọkàn náà ń wí Ọlọ́run rí inú ilẹ̀ ríkà Ọlọ́run rí ọkàn kálukú ṣùgbọ́n ọkàn tó ń sọ yẹn ń sìn tá à ń sọ yẹn ń sìn báwo ṣe mọ̀ ọkàn tiẹ̀ mọ́ torí tí àwa rò Ọlọ́run ọ̀dọ̀ ni Ọlọ́run máa ṣe rí ọ̀dọ̀ ó báwo ṣe sọ pé àrínúròdè tiẹ̀ lọ́lọ́run your way is not my way. àrínúròdè tiẹ̀ lọ́lọ́run. torí àwa èèyàn máa ń kọ ẹ wo mi ẹ̀rọ náà gbé bà mí ni pé ẹ̀ ń gbọ́ mi. àgbọ́yé. nínú iṣẹ́ ìránṣẹ́ mo ti rí oríṣiríṣi woman kan ó ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ fún 30 ọdún ó wá pàdé mi wọ́n dáàdì kí ni problem mi ó san dáìtì ẹ̀ ó lóun san tẹ́lẹ̀ mo ní san kí ni tẹ́lẹ̀ ó ní tó ń san sí yẹn kò ní ṣe ṣọ́ọ̀ṣì ó dákọ̀ ṣọ́ọ̀ṣì orí jẹ̀ǹjẹ̀ mo ní kí ṣe nígbà tó san dáìtì yẹn òbí tó san dáìtì yẹn fún bó ṣe sùn báyìí ó rí Jésù wọ́n nà wọ́n ọ̀rọ̀ last month ó rí Jésù wá bá ó fọ ẹsẹ̀ ṣe nígbà tí wọ́n máa jí báyìí
that week àwọn bẹ̀rẹ̀ sí sọ fún pé is he your younger sister? ó yà ó wá ní mo ní ìtẹ̀yìn ọmọ ni pé ṣé ẹ̀rẹ̀ ṣe wà nísìn ó lè jẹ́ ọmọdé lè máa ṣoore fún kí láàfin yá fi change èmi ó lè jẹ́ opó eléyìí ó lè jẹ́ dáìtì ló máa san eléyìí lè jẹ́ torí àánú ó lọ́n ṣe dání ayé nìyẹn o òun bá mi sọ pé be thou perfect èèyàn gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ papọ̀ ní ṣùgbọ́n torí pé kí ni ẹ mọ èyí tó máa ṣílẹ̀kùn àánú kàtúkọ̀ ọlọ́run rí inú yín oníbàárà òfin lówó ọlọ́run rí inú yín wọ́n jọ fún ilé àwọn kan lé mọ̀lẹ́bí ojoogun lé yàrá wọ́n ti tiẹ̀ ọlọ́run rí inú ẹ mọ́ ọ̀ máa tọ́jú owó ni ebi dẹ̀ ń gba tó nílé yẹn ṣé gbogbo àwọn òwe wèrè yẹn mi fẹ́ kẹ́ máa bá mi sọ bá ti wà. ó lágbára báyìí ó dáa. ọlọ́run rí inú àwọn ọkọ̀ ọlọ́run wò ẹ gbọ́dọ̀ ṣe nǹkan nọ́mà náà ẹ gbọ́dọ̀ ṣe nǹkan nọ́mà ebi ń pààyàn ní kó kúnlẹ̀ kẹ́ gbàdúrà fún ṣé o jẹun wọn bá sọ yẹn kó tó wá kó gbàdúrà fún yàn ebi ń pààyàn kúnlẹ̀ kí n gbàdúrà fún ojú yẹn nu báíbù àwọn èèyàn ń tọ́jú Jésù lẹ́yìn kiri báyìí gbogbo wọn tó bíbí ń pa wọn ó sẹ́ẹ̀sì ẹ̀ fúnra ẹ̀ ó fún wọn di àjẹjẹra ni ebi ń pààyàn wá ní kó kúnlẹ̀ kẹ́ máa gbàdúrà fún orúkúrú ránṣẹ́ Ọlọ́run dáadáa ó ní ẹ̀ fún wọn ló kọ́ fi jẹun mọ́ wíkà àdúrà òdòdó ló ń gbà àdúrà tó ń gbà ẹ̀wọ̀n gan lè ṣàmì because ebi ń pa wọ́n ó ṣe rí nìyẹn èèyàn kan pè mí ń jẹ tàbí mi tiẹ̀ mọ́ ìmọ̀ràn náà tiẹ̀ fún ẹlòmíì tó mo tó kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn ìyá sọ fún mi pé mo fi lè ràn án fún òun tó fẹ́ ṣe àdúrà mọ́ mo ní mi kíkọ́ ra àwọn tó ẹ̀ pé èmi kọ́ fáàtì mi kọ́ ló ń ṣe é ntọ́lọ́run ní kò ṣe ni tó olówó ọlọ́run ò lò fún mi lákàtúntò nọ́mbà mi ìmọ̀ ń tọ̀ wọ́n rí orí láì ló ti rí mi. mo tún fún lówó extra kí ni gbogbo là ń lọ táà gbogbo nǹkan táyà máa ń wò wọ́n ni. ọkọ̀ máa ń wò wọ́n ni. ọ̀dà àwọn ìrántí ọlọ́run mi á sọ wípé ìwọ gangan ló gbọ́dọ̀ ra kínní yìí o ìwọ gangan owó ẹ ló gbọ́dọ̀ fi ra dandan tán bá ti wá sọ bẹ́ẹ̀ fún èèyàn lè ní àkòdẹ sówó lọ́wọ́ òun tó dẹ̀ yẹ pé kò sówó lọ́wọ́ ẹ̀ tó tọ́ wọn á ní kò bóyá ń gbà tówó bá wà lọ́wọ́ ẹ̀ pé dandan so irú yẹn ń kọ́. olótù yẹrí kò sẹ́ni tó dàbí ọlọ́run dà gan yẹrí tọ́lọ̀ bá ní pẹ̀sàmù ń sọ ọlọ́run rí nǹkan sí mi yín sí ọlọ́run á ní kẹ́ gbà àwẹ̀ ọjọ́ méje ọjọ́ mẹ́ta tí yóò bá lè gba àwẹ̀ yẹn ọlọ́run á mú another solution wá. ohun tí ò bá ní solution ọlọ́run kì í níyàn lára. ọlọ́run kì í níyàn lára. ọlọ́run kì í níyàn lára o. ọlọ́run ló dájú. ẹ wo wọ́n máa ń pòwe kọ́ lẹ̀ Yorùbá wọ́n ní ọlọ́run mọ ṣáà ṣe nǹkan wọ́n máa ń pòwe pé ọlọ́run bá pààyàn lórí á fi rògbò dì. ẹ ti gbé náà wọ́n tó lọ́run bá pààyàn lórí o ó máa fi rògbò. ọlọ́run á máa fi nǹkan kan ọlọ́run kì í níyàn lára ọlọ́run dáa. ntọ́lọ́run fẹ́ ni pé obìnrin kan pè mí ọkùnrin kan pè mí pé ajá bu èèyàn kan jẹ tó súnmọ́ wọn nítorí ajá mi lójú oorun ni ó lọ sọ̀rọ̀ gbá wọn ní kó lọ mú iye báyìí wá èyí tó kéré jù bẹ́ẹ̀ níta ti 50,000 wọn tún ti wọ̀ lọ chọ́ọ̀chì ni ó ní wọn dà èmi wá ń béèrè pé tó bá ń béèrè owó lọ́wọ́ tó fẹ́ wọ́n mọ́tò lọ bá ọlọ́run ni àbí kí náà ẹ̀yà nàìjíríà máa fọ́ nígbà bá sọ mí owó lọ́wọ́ ìgbà tó fẹ́ gbàdúrà fún sí nǹkan tó fẹ́ lọ gba àdúrà fẹ́ lọ wọ mọ́tò lọ bá ọlọ́run ni àbí kí ni wọ́n ní àdáàdì ilé ìbò tẹ̀yìn wà máa ní kí ni kan ní wọ́n wá sọ fún wọn ní kó ní kóbìnrin yẹn pè mí kóbìnrin yẹn pè mí dọ́là ní kí ni kó ṣe lásán ọkàn ní kó lọ mú ìyọnú ilé ẹ̀ ní kó fi sínú omi kó fi wẹ̀ ṣẹ́rígbà lẹ́ máa òbí ọlọ́kọ̀ pè mí ó ní dáàdì so ìyọnú ilé mi ní oògùn tó ń ṣe mí mo ní tọ́lọ̀ ní kò lọ ní ṣé rí ọlọ́run kì í nìyàn la ṣùgbọ́n àwọn èèyàn máa ń take advantage àwọn èèyàn ìbí a máa gbọ̀n báyìí máa kọ̀ máa rọrùn nígbà ṣé gbígbọ̀ ẹ̀ lórí kọ́ ọmọ abẹ́ sọ̀rọ̀ wọ́n jẹ́ bí speaker tó ń gbọ̀n ìránṣẹ́ ọlọ́run ni wọ́n fi ń tọ́ àwọn èèyàn ní o kẹ́kẹ́kẹ́ akọ̀wẹ́rù kí ní gbogbo eléyìí ṣé spirit ọlọ́run náà ló jẹ́ kó máa gbọ̀n ẹ máa tọ́ àwọn èèyàn jẹ́ ń bẹ̀ tó ní máa ń gbàdúrà fún mọ̀mí dáadáa tí bá pè mí sí yóò ní gbàdúrà fún ẹ tó máa sọ ọkọ tó ń ṣe ẹ mi ní gbọ̀n mi ní ṣe kankan nǹkan bá kí ló fẹ́ ṣe nǹkan kékeré báyìí ní ọ̀tọ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n take advantage wọn bìkan mọ̀ wọ́n rẹ̀ láti study olùgbàlà náà pe Jésù náà àbí kí wọ́n pe Jésù olùgbàlà ṣé olùgbàlà làwọn ránṣẹ́ Ọlọ́run tó wà dáhùn ẹni téèyàn máa ń sunkún dọ́dọ̀ ẹ̀ tó rẹ́ni jáde lọ ẹ̀ka jẹ́ ṣé ń gbọ́
àgbọ́yé. àwọn àránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n kí làwọn nílé níjọ́ ọ̀la kọ̀ọ̀tọ́lá kan ní Saturday àwọn fún ìjọba wọlé àti táìtì ẹlòmíì tí orúkọ tó kò lé náà bá sọ ṣé iná fẹ́ gbàdá àfi tábìlì ẹ̀ gbàgbà ìjẹ́ pé tó fẹ́ rí lára ẹ̀ ló ń rò kò ro gbèsè ayé wọ́gọ́ tó gbàdúrà fún yẹn ìbáde owó mi kò sí just like àfọwọ́ pátápátá and he have compassion on them how many men of God have compassion now how many we are not compassionate we are for ourselves so àwọn àwọn tó jẹ́ tẹ̀lé wa lẹ́yìn wọn ń rò wọ́n yẹn lágbára wà kò wọlé bíbá kó tó understand àpẹ nílùú òyìnbó yìí ti máa sọ àwọn tí wọ́n ti báyé wọn jẹ́ àwọn ọ̀rẹ́ṣẹ́ ti báyé wọn jẹ́ wọn níye èmi wọ́n ti gbọ́ pé fún yàwó obìnrin mi wọ́n ti gbéyàwó ẹ̀fẹ́ lò mi lè fẹ́ kà ẹjọ́ ń bẹ lọ́rùn ẹ jẹ́ kí n dúró bẹ́ẹ̀ olóòtú ẹ ṣe. tọ́ ẹ ṣeun o ẹ ṣeun fún àwọn àlàyé yín tẹ́ ẹ ṣe ẹ fi nọ́mbà yín síta fáwọn èèyàn torí ọ̀pọ̀ ló máa fẹ́ láti pè yín bóyá gbàmọ̀ràn lọ́dọ̀ yín ẹ pe nọ́mbà yín síta àtorúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. àwọn èèyàn tí ẹ máa ń pè mí gan-an tó máa ń dàdúrà lọ mistake o torí mi ò sí Nàìjíríà +34-698-256-476 +34-698-256-476 YouTube wa ní Believers Citadel TV ẹ̀rẹ̀ tí lè wo Facebook wa náà Prophet Fẹ́mi Wàhábẹ̀ Prophet yẹn tí méjì lọ́wọ́ abẹ́ so ẹ lè pè wá ẹ lè ráìtì wa kò sí nǹkan tẹ́ fẹ́ tágbára Ọlọ́run ò ká ẹ má bẹ̀rù ìdíje gbowó lọ́wọ́ ẹnikẹ́ni torí máa ń sọ fáwọn èèyàn ọ̀fẹ́ ní ìwòsàn tọ́lọ̀ bá ní kí o sóòsì ìjọba lágbára ni Ọlọ́run ló máa dájọ́ kò ń ṣe tó fún níbẹ̀ ṣùgbọ́n ẹ báyìí káwọn èèyàn máa lo ìlòkulò Ọlọ́run tó dá wa òróró Ọlọ́run dáadáa ló dá wa Ọlọ́run ò ní fi wá sílẹ̀ gbogbo ayé ò ní borí wa ní orúkọ Jésù àmín. tọ́ ẹ ṣeun o ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí o aláṣeyọrí ń gbogbo wa aláṣeyọrí lèmi o ìwọ ńkọ́ ẹja máa ṣẹnu ró Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wo lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ó yá ẹ máa ṣe àìfáwọn ẹlòmíín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́.